tó ẹja gbóhùn bàbá yìí ẹja gbóhùn bàbá yìí ńgbà tí mo kọ́kọ́ pè wọ́n lórí fóònù tá a jọ sọ̀rọ̀ ó yá. ẹ kúrò lẹ́ bàbá ẹ kúrò lẹ́ sà. Hello sà. ẹ kúrò lẹ́ sà o. ẹ kúrò sà. o bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà lè mọ orúkọ yín. orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe forí adé. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Ajára Màlífà TV ojú tẹ fi ń wò wọ́ ní fọ́ lágbára Ọlọ́run bá ní tẹ́ lọ́wọ́ ara wa lórí ọ̀rọ̀ kábíyèsí tí ó jẹ́ ti Ifọ̀ eléyìí tí a gbọ́ wípé wọ́n ṣe ìwà kò tọ́ sí ẹnìkan eléyìí tó jẹ́ aráàlú ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà kódà wọ́n ní ọ̀rọ̀ ti dé ìlú Àbújá pàápàá léètò ti fa ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ti gbé ó yẹ fìdílé ẹ̀kọ́ tàbí kẹfìn kan lídìí yóò kó jẹ́ nínú méjèèjì wọ́n máa sọ pé omi ẹ̀kọ́ tẹ́ rí ẹ̀kọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù inú bíbí mi ìfiṣẹ́ mi rán ẹ jẹ́ ká máa ṣe sùúrù lábẹ́ bó ti wù kó rí ẹwu kékeré ẹwu ohun tó wá ń dà báyìí tó bá jẹ́ pé àkókò rẹ̀ tí a darapọ̀ wá ní ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì yìí àwọn notification button ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí lágbára Ọlọ́run bá tèmi tí àní ṣìwàgbò àní ṣìṣe ẹ jẹ́ ń fojú òpó yìí sílẹ̀ kẹ́ ẹ gbọ́ kí máa fi yẹn gbé oríyìn fún iléeṣẹ́ Family FM pàápàá jùlọ ìyẹn Alhaji Mọ̀rọ̀fùdí ọmọdé àgbà tí ń gbé nínú rédíò dúnyàmùyàmù lórí ètò Àwòdì Òkè níbẹ̀ láti rí nísàn-án bí iṣu ṣe kú bọ̀bẹ̀ bó ṣe bẹ́ pàápàá ìfọ̀rọ̀wérọ̀ láàrin ọmọ ọ̀dọ̀ àgbà àti bàbá tí wọ́n dákúnlẹ̀ náà ó yá ẹ máa bá wa kà lọ ẹ ṣé o ẹ kú ìfẹ́. aláró tó ń fojú dẹ̀lú aláró tó ń fojú tẹ́ńbẹ́lú ẹ̀dú àṣeyọrí rẹ̀ alákàntì màá bá wọn lálejò ní orílẹ̀ Ifọ̀ lálẹ́ òní mo kí kábíyèsí ọba Sẹ̀míù Adéwálé Ògúnjọbí kábíyèsí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ kankan ní alẹ́ òní mi ò mọ ibi tọ́rọ̀ dúró màá ṣẹnu kọ́kọ́rọ́ láwọn àyè kan ṣùgbọ́n mo mọ̀ yí pé tí kábíyèsí olórílẹ̀ ti Ifọ̀ tí wọ́n bá ti padà sí Ifọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ kúrò léléwé ìran ni ìyẹn dá mi lójú kankan màá mú ẹ̀rí ẹ̀ wá wípé ọ̀rọ̀ yìí ó ti dé Àbújá mi ò sọ pé ó ti dé presidency o ọ̀rọ̀ olórílẹ̀ Ifọ̀ lórí baba Abraham Arinola Love JP tí wọ́n molest tí wọ́n harass threatening of life lórílẹ̀ Ifọ̀ ní January 21 lọ́jọ́ Tuesday lọ́dún yìí IGP ti gbọ́ gbogbo ra wọ̀ níléeṣẹ́ ọlọ́pàá ipò ńlá ipò ẹ̀yẹ ní ipò àwọn bàbá wa kábíyèsí àwọn bàbá wa orí adé ṣùgbọ́n bí ò bá máa rí báyìí a ní máa ṣàbẹ̀rẹ̀ kí ló fà tó fi ń rí báyìí bó ṣe ń rí yìí ló bí ìbéèrè kí ló dé tó fi ń rí báyìí. ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àṣẹ nọ́mbà 1 citizen lógùn bá àmì gómìnà ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi àtẹ̀jáde síta wọ́n ti kọ́kọ́ fi oṣù mẹ́fà òkè ìṣòrí adémọ́ lọ́rọ́kúnlé wọ́n fi kan ọba títí ìgbà tí bọ́rọ̀ yóò wọlé ẹjọ́ ni o bí ibìkan làwọn ọlọ́pàá yanjú ẹ̀ sí ni o títí ìgbà tí wọ́n fi yanjú ẹ̀ ní oṣù mẹ́fà àkọ́kọ́ kò túbọ̀ sí pé bóyá oṣù mẹ́fà ni suspension yẹn mọ́ o pé oṣù mẹ́fà àkọ́kọ́ tá a kọ́kọ́ fi wádìí òye ìṣòrí adémọ́ èdè òyìnbó ni wọ́n kọ́ wọ́n wà máa túmọ̀ rẹ̀ Ogun slams 6-month suspension on Monarch assaulting man in viral video. Ní pé ìjọba ìpínlẹ̀ Ògùn fi òfin òkè ṣe kábíyèsí mọ́ fóṣù mẹ́fà wọ́n fi di ọba kan fún bó ṣe fi ìyà jẹ bàbá kan tí wọ́n rí nínú fídíò kan tó ń jàràn yìí káyé mama kanigẹ̀ẹ́sì máa wá tún sáré summarize ẹ̀. The Ogun State government on Monday placed their Olórílẹ̀ of Orílẹ̀ Ifọ̀ Ọba Abdulsemi Ogunjobi on a 6-month suspension for his uncivil conduct not befitting the status of an Oba. The decision, according to statements from the Special Advisor to Governor Dapo Abiodun on Communication and Strategy, Kayode Akimade, on Monday was reached after Oba Ogunjobi and his victim, 73-year-old Areola Abraham,
were invited by the Commissioner for Local Government and Chieftaincy Affairs, Ganil Hamzat, for interrogation. Akimade said this became imperative as a result of the reckless utterance and public misconduct of the Kabiyesi, as it was evident in the social media and being bundled in the larger public space. After the investigation conducted on the matter, the Kabiyesi has been suspended and stripped of the paraphernalia of the stool of Olorile of Ifo, pending the determination of his culpability or otherwise on the allegation. Yẹn ni pé Kábíyèsí wọn kì í ṣe ọba láyé mọ́ o fún oṣù mẹ́fà àkọ́kọ́ tí ìwádìí tí ó fi wáyé pé wọn gbọ́dọ̀ gbọ́n tó ń jẹ́ Olórílé Ifọ̀ mọ́ o ní títí ìgbà yẹn o àwa mọ̀ tí ó tún ṣe lè ṣẹlẹ̀ l'Ábùjá o. The foregoing decision was reached by the ministry in conjunction with the Egba Traditional Council ìyẹn ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Ẹ̀gbá tó fọwọ́ sí in accordance with section 52:1 of the Oba and Chiefs Law of Ogun State 2021. Meanwhile, the Commissioner for Defense of Human Rights on Monday petitioned the Inspector General of Police. Ọ̀rọ̀ ti dé gbọ́dọ̀ gbogbo ra ọ̀bọ̀dà káàdì ẹgbẹ́ tó kún lọ́hùn tó petition the Inspector General of Police Káyọ̀dé ẹgbẹ́ tó kún wọ́n ti gbọ́dọ̀ ṣàlàyé ńgbà ọba Olórílé ní òun lòun ní gbogbo ọlọ́pàá Nàìjíríà lọ́wọ́ tó ọ̀gá ẹgbẹ́ tó kún gbọ́dọ̀ wá káwọ́ bọ̀tàn ta ni ó jára wọ̀ lọ́yẹ́ léjìká bàbá láì ṣe pé Tinubu ló fi hábẹ̀ tó demanding the arrest and prosecution of Ọba Ogunjobi for assaulting Abraham in a viral video. The National Vice President of CDHR, Mr. Yinka Folani, disclosed this while addressing journalists in Abeokuta on Monday. Folani said that Oba Ogunjobi is said to be fond of allegedly going about with talks to intimidate and harass members of the public while using his influence as a former police officer to perpetrate all forms of nefarious activities. He explained that the atrocities of Oba Ogunjobi as captured in a viral video include the recent assault on Elder Areola Ibrahim Love, JP, a 73-year-old resident of Ifo, on January 21, 2025. Elder Areola Ibrahim Love, JP, was beaten by Obasemi Wadewale Ogunjobi and members of his suspected killer squad. The victim, an elderly man with an ailment, narrated the ordeal, stating that he was going to get food when the Olorile of Ifo saw and called him. He respectfully crossed to honor the call, only to be attacked by the Oba, who slapped him severally and ordered his squad to descend on him. All pleased by the old man meant nothing to the Oba, who is notorious for his struggle and public assault. Ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ nítorí àkókò. Òun náà lẹ́kùkù ti gbọ́ tí bàbá yìí ti sọ yìí. Bàbá wa Láké wọn ò ní ká má rìn lẹ́gbàá. Olúwòde ò ní ká má rìn lówódé. Olúọ̀ṣìnwó ò ní ká má rìn níṣìnwó. Olúùtorí ò ní ká má rìn nítorí. Ifọ̀ tá a sì wá ń sọ yìí, bàbá Kábíyèsí a lè sọ pé paramount ti gbogbo ìlú Ifọ̀ náà ní Kábíyèsí Bàmí Ayéròhùn wí. Bàbá pupa. Àwọn ni olórí ọba ní gbogbo ìlú Ifọ̀. Ẹ gbọ́ tí ọba Sẹ̀mí Ògúnjọbí wá sọ pé gbogbo orílẹ̀ Ifọ̀ gbogbo àti Fọlé àti Fọ̀tòkó. Ṣé ránkì ju ti olórí ilé Ifọ̀ lọ? Ṣé ránkì ju ti ọba Ayéròhùn wí? Ara ń tà ń wí nù. Ọba 47 years old ó ná bàbá 73. Bí ò tó bẹ̀rù yẹ kó tó ṣáájú ìyàwó kánsẹ́lọ̀ tó ní kí ìyàwó gómìnà wá sí òun lọ ṣerun tó ẹjá gbóhùn bàbá yìí ńgbà tí mo kọ́kọ́ pè wọ́n lórí fóònù tá a jọ sọ̀rọ̀ ó yá. ẹ kúrò lẹ́ bàbá ẹ kúrò lẹ́ sà ẹ kúrò lẹ́ sà o. ẹ kúrò sà. o bàbá ǹjẹ́ a lè mọ orúkọ yín sà ǹjẹ́ àwọn ọmọ Nàìjíríà lè mọ orúkọ yín. Orúkọ mi ni Areola Abraham Love JP. Bàbá fọ́nrán tí a rí tí ó ń jàròyìn tí ẹ kúnlẹ̀ tí a sì ń gbọ́ ohun Kábíyèsí kan tí wọ́n ń sọ̀rọ̀ pátápátá ń bẹ̀ tí a tún rí tí wọ́n gbá yín létí ẹ̀ṣẹ̀ wo lẹ́ṣẹ̀ tó tó bẹ́ẹ̀ bàbá kí lẹ ṣe fórí adé. Ẹsikísà. Yes sir. mi ò ṣe nǹkan kan fún wọn. Then Kábíyèsí wa níbí ni olórílé lẹ́rìí tó ń sọ̀rọ̀ yẹn. Then olórílé Ifọ̀ ló ń sọ̀rọ̀ yẹn. Okay sir. Àwọn náà ń ṣépè yẹn. Bẹ́ẹ̀ ni àwọn Kábíyèsí olórílé náà ń ṣépè yẹn. Then wọ́n dẹ̀ ebi ń pa mi lọ́jọ́ yẹn ni nítorí pé mo lọ bọ́ sí junction bẹ́ẹ̀ yẹn pé kí n wá nǹkan rà tí máa jẹ. Hello sir. Mo ń gbọ́ yín sà. Then bí mo ṣe rí ohun tọ̀hún nìyẹn
mo ṣe rí mọ́tò yẹn tó kàn park ìwọ kọ́ ni mò ń pè ní ìwọ kọ́ ni mò ń pè mo dẹ̀ sáré lọ bá wọn pé kábíyèsí o bí o mọ̀ pé ẹ̀ ń pè mí ẹ jọ̀ọ́ ẹ má bínú sá nígbà tí máa fi dọ́dọ̀ ẹ̀ báyìí fúnra wọn àwọn náà gbá orí tán fi gbà tán fẹ́ ṣẹ́ dá mi lóhùn lórí ẹ̀rí ti fìlà mi ṣí dànù. then mo dẹ̀ ní kábíyèsí mi kí ni mo ṣe yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run kí ni mo ṣe ẹ mà pàrà mi ò yá fúnra wọn mà pàrà mi ò yá. everybody bẹ́ẹ̀ tẹ́ lára yóò yá. kábíyèsí ara mi ò yá kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí ọlọ́run tá ẹ bá ránṣẹ́ pè mí máa ṣàdẹ̀wà jẹ́ yín then kí ni mo ṣe sá bó ṣe ní kí lúkòsí ẹ̀ kíyẹn owó máa ṣe fídíò yẹn tán bẹ́ẹ̀ sí ní ìlú then tó sọ pé tí n bá kú òun akànnì kan sin mí dànù síbẹ̀ yẹn then kò sí nǹkan pé gbogbo ọlọ́pàá nàìjíríà pọ̀wọ́ òun ló wà then gbogbo àwọn àgbààgbà nàìjíríà pọ̀wọ́ òun ló wà ẹ̀rù ń bà mí o tẹ́ bá lè ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi kí n má kú kó òjijì bí eléyìí o láti gbà yẹn mi ò lè dìde ńlẹ̀ níwájú ọlọ́run àtìyàn. ọjọ́ wo lọ̀rọ̀ náà ṣẹlẹ̀ bàbá ọjọ́ wo ló ṣẹlẹ̀ sá. ó ṣẹlẹ̀ ní on the 21st of December of January. January 21. bẹ́ẹ̀ni sà then ó dẹ̀ ní aago 11 àárọ̀ ni. tó ṣé lára àwọn olóyè wọn ni àbí báwo ni ẹ ṣe jẹ́ ní ìlú Ifọ̀ yìí sà. ẹ ṣeun sà mi ò jẹ́ nǹkan kan nílùú Ifọ̀ ọmọ Oǹdó ni mí ilẹ̀ Olújì ni mí mo wúra lẹ̀ síbí mo kọ́lé síbí nítorí ni mo fi di ọ̀tá wọn o all the time ló máa ń sọ bẹ́ẹ̀ fún mi pé èmi ọ̀hànràn olórí burúkú èmi ọ̀hànràn ó dẹ̀ ti pọ̀ jù èmi ò bìlíì pé bóyá ó yẹ kán lè lù mí bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ ìtòrí fúnra wọn mọ̀ ìpárà mi ò yá. kò dẹ̀ sí nǹkan kan tó pa ẹ̀yin àti wọn pọ̀ rí bóyá ẹ rí wọn fi ń rí tàbí ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ kan sí kọ̀rọ̀ rí. ọlọ́run ò ní jẹ́ kí n orí adé fín o èmi kọ̀ nínú ìrántí wa dẹ́nà kì í rí orí adé fín. ńgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ yìí wà bàbá ńgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ yìí jẹ́ ti fi tó àwọn ọlọ́pàá létí. ẹsikísà ẹ mọ̀ pé bóyá tẹ bá gbọ́ ohun mi bẹ̀ yẹn fúnra ẹ̀ ló ń pariwo pé gbogbo ọlọ́pàá Nàìjíríà kò sí pé ọwọ́ òun báyìí ló wà gbogbo agbára ọwọ́ òun ló wà then tó ti bẹ́ẹ̀ ni mo ṣe ń pariwo pé ẹni tó bá lè ṣàánú mi kí n má kàn kúkú gífà kó má pa mí lọ o ti sọ pé kò sí ọlọ́pàá. báwo wá ní etí tó gbá yín yẹn ṣé kì í ṣe pé bóyá ó rẹra díẹ̀ sá. ó rẹ̀ mí sá o ó rẹ̀ mí láti gbà yẹn àmì problem. kí lẹ wá fẹ́ báyìí látọ̀dọ̀ ọmọ Nàìjíríà torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó ti yí ká ayé o. ẹsikísà tí mo fẹ́ ni pé ká jọ torí Ọlọ́run ká bá mi bẹ orí adé kó má pa mí dànù kó jọ bó ṣe máa ń pa àwọn èèyàn dànù kó má pa mí dànù. tó Ọlọ́run amálàáfíà wa ní ṣàìsàn. àmín sà. tó gbogbo iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ olórílẹ̀ Ifọ̀ ló wà orí adé olórílẹ̀ Ifọ̀ gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àti DSS àti SSS lọ́wọ́ olórílẹ̀ Ifọ̀ ló wà orí adé kábíyèsí máa ṣe bó ṣe bá wùn ẹ́ orí adé kò sọ́lọ́pàá tó lè mú ẹ ní Nàìjíríà orí adé kò sí DSS tó lè invite yín ní Nàìjíríà orí adé kódà IGP bàbá Káyọ̀dé ẹgbẹ́ tó kún wọn ò tó yín mú ní Nàìjíríà olórí Ifọ̀ ọ̀gá sójà kò lè mú lórílẹ̀ Ifọ̀ torí gbogbo iléeṣẹ́ ọlọ́pàá àti DSS àti army àti navy lọ́wọ́ ọba Sẹ̀míù ló wà orí adé bàbá wa Tinubu ẹ̀yin náà mi ò mọ̀ bóyá ẹ ti dedicate agbára tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí